um Ọ̀ṣun wa leléyìí, ilé Olúgbódò, Ọ̀ṣun wa leléyìí. Ọ̀ṣun nìí, Ọ̀ṣun nìí. Ṣèbẹ́ rí bó ṣe rí? Ṣèbẹ́ rí pé Ọ̀ṣun eléyìí báyìí ó ń pọ́n rẹ́súrẹ́sú lójú, ó ń pọ́n rẹ́súrẹ́sú. Ẹ rí pé kò white dáadáa torí pé Ọ̀ṣun ni. Ẹ jẹ́ ká lọ síbi ti Olókun, ẹ máa rí pé omi yẹn ó máa funfun náà ni. Ó ní. Ṣẹ rí pé ibi tí Mòkun fúnra lára rẹ̀ ní ìgbà ìwáṣẹ̀, ó jẹ́ ibi tó ti máa ń ṣe ìlẹ̀kẹ̀. Ṣèbẹ́ rí? Ibí yìí ni wọ́n ti máa ń lọ̀ ọ́, ibí yìí ni wọ́n ti máa ń fọ̀ ọ́. Àwọn omi tán ń lò nígbà yẹn, nígbà ìwáṣẹ̀ yẹn ni ojú mẹ́ta òun ló ní. Ṣùgbọ́n ní inú méje ni, méje nínú ilé ibi tá a tì pa yìí torí àwọn á láti kọ́lé sí i. So nínú ilé báyìí, ojú kan wà ńbẹ̀. So ojú méje ni kànga tẹ́ ń wò yìí, tó dàbí kànga ṣùgbọ́n ẹkù Mòkun òun la wà yìí, ẹkù Olókun. Ẹkù, tán bá ní ẹ mọ̀ páwọn elépo wọ́n á ní ẹkù, ẹkù tán tí ń ṣepo. So ẹkù tóun ti ń ṣe ìlẹ̀kẹ̀ òun nìí, ẹkù Mòkun nìí. A tún máa lọ síbi tí ìyá ń lò, níbi tó gbé orí Olókun gangan sí tó ti ń pàtẹ ìlẹ̀kẹ̀ ní Irébámi. Ibí yìí ni ibi tí Olókun tó ti ń ṣe ìlẹ̀kẹ̀ nígbà ìwáṣẹ̀. So ibẹ̀ nìí. So a máa wọnú ilé ńsìnyí láti ṣàlàyé gbogbo bí iṣu ṣe kú, bí ọ̀bẹ ṣe bẹ́. Àwọn òyìnbó tí bí Ilé-Ifẹ̀ ṣe rí ní ìgbà tí àwọn òyìnbó yẹn tí wọ́n wá nígbà yẹn. Streets of Ife 1910. 1910 so. Bó ṣe rí nígbà yẹn. Bó ṣe rí nìyẹn. Òyìnbó tó gbélé lọ́wọ́ ẹ̀. Symbol ẹ̀ ni ó wà lọ́wọ́ mi lẹ́ẹ̀kan yẹn. Ó jẹ́ òòṣà tí ìyá build gan fún rẹ̀ tó máa ń bọ, tó nífẹ̀ẹ́ sí. Bí wọ́n ṣe wú. Bí wọ́n ṣe wú orí Olókun yẹn. Àwọn òkúta, àwọn ìkòkò tó fi máa ń ṣe nígbà yẹn. Òun nìí. Àwọn ìlẹ̀kẹ̀ tí wọ́n bá ní ibẹ̀. Okay, let's do this. So gbogbo àdúgbò yìí báyìí Igbó Olókun ni ó ń jẹ́ di ìsinyìí nítorí pé Olókun ló ní gbogbo ibí bàyìí.
Mm. 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 Kẹ́yìn gan. Èmi ni. Mm. Ẹ já lọ. Lórúkọ àdúgbò mi báyìí ní. Ire bá mi but ibi tá a wà yìí gangan ní Igbó Olókun, àwa tí wá ń pè ní Ilé Olókun, ti Igbó Olókun ni wọ́n ń pè nígbà wáṣẹ̀, níbi tó ti máa ń bíùdì àwọn nǹkan ẹ̀ tó ti máa ń ta kó tó di pé ọ̀ṣàrà ó fi ọmọ bú nígbà yẹn. Mm. So àwọn ibi tán ti wú àwọn nǹkan yẹn jáde. Wọ́n ti wú orí olókùn yẹn jáde. Mm. Kó So bẹ́ẹ̀. these objects are used in making glass. Mm. So àwọn kan tí kò bẹ́ẹ̀. Mm. Mm. Táwọn kan tó ń wú nínú ibẹ̀. Nínú ibẹ̀ jáde ṣùgbọ́n ìkòkò tẹ rí níta yẹn òun wà museum. Mm. So gbogbo àwọn kan tán bá nì Wọ́n bá ní nígbà tó ń wú níbẹ̀. tán bá ń bẹ̀ tán dẹ̀ tẹ́sì tó jẹ́ bí 4,000 plus. Mm. Àwọn nǹkan tí wọ́n bá Wọ́n bá nínú nínú ilẹ̀ nígbà tó ń wú. nínú ìkòkò tí wọ́n Okay, mú wọ́n jáde gbé kòkò wọ́n jáde gbé ńbẹ̀. kòkò ńlá jáde ńbẹ̀. Okay, ẹ jẹ́ bá wa ṣàlàyé fún ẹ̀yà. Mm. Ìgbà tó ń wú ilẹ̀ yìí, Mm. wọ́n gbé kòkò jáde. Bẹ́ẹ̀ ni kòkò ńlá tó jẹ́ kòkò olókun fún rẹ̀. Iye kan tó wá bá nú ẹ̀. Àwọn nǹkan tán bá nìyẹn. Mm. Àwọn tó ń wú Okay, àwọn tó ń bá òyìnbó yẹn wú gbà yẹn. no àwọn tí ìgbà tán padà wá kíní òyìnbó yẹn táìmù ẹ̀ ti lọ àwọn nǹkan míì táwa wá dé bá tí wọ́n ò wú gbà yẹn. Mm. Mm. Àwọn tó ṣiṣẹ́ nígbà yẹn. Kábíyèsí o, mo kí bàbá wa kábíyèsí Ọọ̀ni Ọ̀jájá kejì Ẹnìtàn a kí yín o kábíyèsí ẹ kúṣẹ́ takuntakun lórí ilẹ̀ Ifẹ̀ nítorí gbogbo àwọn nǹkan mèremère àṣà tẹ́ ń bá wa gbé ní arugẹ. A kí gbogbo àwọn olorì a dẹ̀ kí gbogbo ìjòyè apá ọ̀tún ìjòyè apá òsì a kí gbogbo àwọn ìyálóde gbogbo àwọn olórìṣà pátápátá ní ìlú Ilé Ifẹ̀ gbogbo yín la kí láṣẹ Elédùmarè nǹkan tí oníkálukú wa gbé dání a máa gbé o a dẹ̀ kí gbogbo àwọn ẹmẹsẹ̀ náà. Gbogbo ìbò lẹ́nu ẹ̀ ẹ̀ bàjẹ́ kò yìí. Lọ́gàdà bá ti lọ́gàdà bá ti lọ́gàdà. Ìbò ni ìbò tó máa ń bí ìjọba ìṣẹ́ yìí.